ojú tó wà ní àárọ̀ ọ̀sán yìí ìlú Ìbàdàn la wà nínú pápá ìṣeré Liberty níbi tí a ti ń ṣe àyájọ́ ọdún egúngún àgbáyé àṣekágbá àyájọ́ ọdún ní àárín lọ́wọ́lọ́wọ́ báyìí. Iná yọ tútù láti ìlú Ìṣẹ́yìn ní ẹ̀rí tí ọ̀sẹ̀ gbiná tán tí ó ń ṣeré ó ń gbatẹ́gùn nínú iná. Lẹ́ẹ̀kan sí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí. Àyájọ́ ọdún egúngún àgbáyé ni àmúwá sí iwájú àmúwá sí ojú ìwòran yìí ní àkókò yìí. Lẹ́ẹ̀kan sí láti kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ni àwọn egúngún ti ń jáde. Egúngún àtìlú Ìṣẹ́yìn lélẹ́yìí tí ó jáde kò ń ṣe egúngún tìlú Ògbómọ̀ṣọ́. Egúngún ìlú Ìṣẹ́yìn òun ni ẹ̀rí tí ó ṣe pìdán tán láìpẹ́. Àwọn egúngún oríṣiríṣi ni wọ́n jáde tí wọ́n ti ń jó wọ́n ti ń pìdán láti àárọ̀. Lẹ́ẹ̀kan sí láti pápá ìṣeré Liberty ni a wà yìí níbi tí àyájọ́ ọdún egúngún àgbáyé ń wáyé. Ìkànnì BBC News Yorùbá. Ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí nínú pápá ìṣeré Liberty tó wà ní agbègbè Òkè Àdó nílùú Ìbàdàn tó wà níbi tí a ti mú àyájọ́ ọdún egúngún àgbáyé wá sí ojú ìwòran yìí. Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, àwọn egúngún láti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo Nàìjíríà kiri ni wọ́n wà láti wá ṣeré, àti ẹkún tó wá láti Badagry àti ètò wá láti Ìṣẹ́yìn tó lọ́wọ́lọ́wọ́ báyìí ló wá láti Kwara. Káàkiri ilẹ̀ káàró òjìrè ni àwọn egúngún ti wá láti wá ṣe àyájọ́ ọdún egúngún àgbáyé. Ìkànnì BBC News Yorùbá ni ẹ ti ń wo lọ́wọ́lọ́wọ́ tó ṣẹlẹ̀ wá sí ojú ìwòran yìí ní àárọ̀ yìí. Wọ́n ní egúngún pẹ́ṣẹ́nà láti ìlú Kwara, àwọn ní ẹ̀rí tó lọ́wọ́ yìí. Pẹ́ṣẹ́nà àwọn àbọ̀bọ̀dá pẹ́ṣẹ́nà ò ti ṣe fẹ́yìntì wọ̀ yé egúngún pẹ́ṣẹ́nà ni wọ́n pe egúngún tí ó ń jó lọ́wọ́ báyìí láti ìlú Kwara. Ìkànnì BBC News Yorùbá ni ẹ̀wọ̀n.